Mọ́rẹ́níkejì aya olórí ọ̀tán lorúkọ mi. Mo jẹ́ olùdásílẹ̀ One Yorùbá Girl ní ibi tí a ti ń kọ́ àwọn ènìyàn ní ẹ̀kọ́ èdè, àṣà àti ìṣe Yorùbá lórí ẹ̀rọ ayélujára. Mo kí wa nílé lóko àti lẹ́yìn odi o. Orúkọ mi ni Israel Ayanwuyi, èmi ni olùdásílẹ̀ ìkànnì AIF Yorùbá Cultural Centre. Orúkọ mi ni Khadijat Abdulrazak Ọlákìntàn. Mo jẹ́ akẹ́kọ̀ọ́ fásitì West Virginia ní ìlú Amẹ́ríkà níbi tí mo ti ń kẹ́kọ̀ọ́ ìmọ̀ ẹ̀dá èdè tí a mọ̀ sí linguistics. Orúkọ mi ni Ààrẹ Jẹ́káyínfà Àyànwòyí, tí mo jẹ́ ààrẹ àsùnyẹ̀rẹ̀ ilẹ̀ Yorùbá, tí mo jẹ́ olùdásílẹ̀ ìkànnì Agbọ́sẹsẹ Ifáyàlé TV. Ẹ kú déédéé wòyí o. Orúkọ mi ni Bólúwatifẹ́ Àyànbùkọ́lá. Ọmọ Yorùbá ni mí. Èdè Yorùbá sì ni èdè abínibí mi. Mo gbọ́ tí wọ́n bá ń sọ, mo dẹ̀ lè sọ, mo tún lè kọ́ níwọ̀nba. Orúkọ tèmi ni Johnson Adé Okunadé. Mo jẹ́ olùdásílẹ̀ ojú àgbàgbé mywovenwords.com. Gẹ́gẹ́ bí onímọ̀ ẹ̀dá èdè, alárakitiyan mi láti rí i pé ìdàgbàsókè bá èdè Yorùbá ni ṣíṣe àwọn iṣẹ́ ìwádìí tí ó dá lórí èdè Yorùbá àti àwọn ẹ̀ka èdè rẹ̀. Ní báyìí, iṣẹ́ tí mo ń ṣe dá lórí ìrànmúpè ní ẹ̀ka èdè Ìjẹ̀bú tí a lè tú lédè Gẹ̀ẹ́sì sí nasal operations in Ìjẹ̀bú dialect. Èdè Yorùbá jẹ́ ọ̀kan pàtàkì tó jẹ mí lógún púpọ̀. Ó sì jẹ́ ọ̀kan lára ìdí tó tì mí lọ́pọ̀npọ̀n láti dá ìkànnì AIF Yorùbá Cultural Centre sílẹ̀, níbi tí a ti ń ṣe ìgbélárugẹ èdè, àṣà àti ìṣe àwa ènìyàn Yorùbá nípa ṣíṣe ìdánilẹ́kọ̀ọ́, fọ́nrán ìkásílẹ̀ fún ẹ̀kọ́ àti ìrántí tí àwọn onígẹ̀ẹ́sì ń pè ní documentary àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èyí jẹ́ ọ̀kan lára iṣẹ́ tí a ń ṣe láti mójútó èdè Yorùbá tí ó jẹ́ tiwa, láti rí i pé kò parun àti wípé àwọn ọmọ wa tí ń bọ̀ lẹ́yìn wa ọ̀la wọ́n rí nǹkan dé bá fún ẹ̀kọ́ àti láti mọ̀ nípa bí wọ́n ṣe ń ṣe. Èdè abínibí tèmi tí í ṣe èdè Yorùbá ó ṣe pàtàkì sí mi gan-an ni, kódà ó jẹ mí lógún nítorí pé ní èrò tèmi o, èdè abínibí jẹ́ ogún kan pàtàkì. Ogún kìíní tí òbí ń fi lọ́mọ lọ́wọ́. Máa rí pé gbogbo àṣà wa, gbogbo ìṣẹ̀ṣe ọdún ìbílẹ̀ nǹkan tá à ń ṣe, èdè la fi ń ṣe wọ́n, èdè la fi ń gbé wọn lárugẹ. Gẹ́gẹ́ bí ẹni tó kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ ẹ̀rọ ayárabíàṣá, mo pinnu lọ́kàn ara mi láti ṣe ìtànkáyé àṣà àti ìṣe Yorùbá nípa ẹ̀rọ ayélujára. Eléyìí ló ṣokùnfà bí a ṣe dá mywovenwords.com sílẹ̀. Yorùbá dùn lọ́pọ̀lọpọ̀. Mo sì mọ̀ wípé oríṣiríṣi àti onírúurú èèyàn ló nífẹ̀ẹ́ sí àṣà àti ìṣe Yorùbá. Èdè abínibí mi ṣe pàtàkì sí mi nítorí pé ó ń sọ orírun ibi tí mo ti wá. Ó dẹ̀ máa ń mú mi yangàn láwùjọ. Nínú ọ̀kan lára àwọn ewì tí mo ṣe jáde tí mo pè ní èdè abínibí ń dòkú lọ, mo sọ pé ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ Yorùbá ló ń pọ́n, èdè ń dòkú alóńyè, èmi ló dé tẹ́bí abínibí ń wọ̀kùn lọ, kí ló ṣẹlẹ̀ tó fi ń di àkómẹ́rẹ̀. Yorùbá ló láṣà ló lédè, ọmọ Oòduà ọ̀gbẹ́yìn láwùjọ pèdèpèdè. Bẹ́ẹ̀ débi gọ́gọ́ tí ń sọ Yorùbá ní fèdè pitú, bẹ́ẹ̀ débi ìlú tí ń dún lákọlákọ Yorùbá ní ṣe ẹbẹ́, tí àwọ ẹran fi ń fọhùn bí ènìyàn. Èmi ló dé tẹ́bí òun òdi sísọ mọ́ bíi ti tàtijọ́, èmi ló ń fa sábà bí èdè àjórẹ̀yìn. Ẹ̀yin òbí ó dọwọ́ yín, ẹ̀ẹ́dẹ́gbẹ̀ èdè Gẹ̀ẹ́sì sọnù ilé, ẹja mi nu à ń fọ gírámà àjòjì. Ohun a bá fi kọ́ mọ lọ́mọ òfin kọ́ mọ, èdè tá a fọ̀ sọ́mọ ní ìdókù. Lọ́wọ́lọ́wọ́, mò ń gbé ní ìlú aláwọ̀ funfun. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó bá dẹ̀ rí mi máa ní pé mi ò jọ ẹni tó wá láti ilẹ̀ Yorùbá. Nítorí náà, èdè abínibí mi nìkan ni ẹ̀rí tí mo ní láti sọ fún ọ̀pọ̀lọpọ̀ pé ọmọ Yorùbá ni mí, pé Yorùbá ni mo dẹ̀ ti wá. Èdè Yorùbá tí í ṣe èdè abínibí mi, ó lẹ́wà, ó rẹwà, ó sì dùn mọ́ yangàn láwùjọ. Èmi ti wá ṣe ìpinnu wípé gbogbo àǹfààní tí mo bá ní, yálà ó kéré ni o àbí ó tóbi, láti sọ èdè abínibí mi, òun ni mo máa lò dáradára. Ẹ̀yin èèyàn mi nílé lóko lẹ́yìn odi, èdè Yorùbá ó mọ̀ rẹwà púpọ̀. Ẹ jẹ́ ká gbárùkù tì, ẹ jẹ́ ká gbé lárugẹ. Nínú èdè Yorùbá ni àpọ́nlé wà. A ní èdè àpọ́nlé. Bẹ́ẹ̀ ni a tún ní òwe tó jẹ́ ẹṣin ọ̀rọ̀, torí wọ́n ní òwe lẹṣin ọ̀rọ̀. Tọ́rọ̀ bá sọnù,
òwe là á fi wá Yorùbá lónìí. Lédè Yorùbá ó ní táyé máa ń kí àwọn èèyàn ní oríṣiríṣi àkókò àti ìgbà. Fún àpẹẹrẹ, tá bá rí ẹni tó ń bímọ, a máa ní ẹ kú ewu ọmọ òun. Tá bá rí ẹni tó ń rìn lásán, a máa ní ẹ kú ìrìn. Ó ní tá ṣe máa ń kí ẹni tó wà lóko, ó ní tá ṣe máa ń kí ẹni tó ṣẹ̀ṣẹ̀ ti ibì kan dé, ó ní tá ṣe máa ń kí ẹni tó ń dirun fẹ́yàn lọ́wọ́. Àṣà ìkíni ó jẹ́ ohun tó ń wuni fún, nítorí pé kò sí èdè tó ó ṣàṣà ní àwọn èdè tó ní irú èyí. Nítorí náà ó jẹ́ ohun tí mo fẹ́ràn jù nípa èdè Yorùbá. Èdè ìyá wa tí a pè ní èdè abínibí ó wúlò lọ́pọ̀lọpọ̀. A máa ṣe é gbé ìròyìn jáde ju bí èdè míì tí a kọ́ ó ti lè ṣe lọ. Fún àpẹẹrẹ, ẹnìkan ń bínú, ẹnìkan ń bẹ tí a mọ̀ lẹ́ni tó le, ìwọ sì ń wá bó ṣe bá sọ̀rọ̀, ó wá nílò ìmọ̀ràn, ó lọ bẹ́ nìkan. Ẹni náà lè sọ fún ọ ní gbólóhùn kan pé ohùn ní yọbì lápò, ohùn náà ní sí ìyọ̀dà nínú apó. Gbólóhùn yìí lásán ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀, a lè kọ́ kún ìwé olójú ọgọ́rùn-ún ní ìtumọ̀ rẹ̀. Báwo ni ọ̀rọ̀ náà yóò yé ọ, ó sì mọ̀ pé ohun tí wọ́n sọ fún ọ ni pé ẹni dání pé ó le náà ó lè mọ́ le tí ìwọ bá ní ọ̀rọ̀ tútù lẹ́nu. Gẹ́gẹ́ bí èmi ṣe jẹ́ àyájọ́ èdè abínibí ní àgbáyé, mo ń gbà wá níyànjú láti mú èdè abínibí wa lọ́kùnkúndùn kí ó má bàa di ohun ìgbàgbé, nítorí wípé ọmọ tó gbàgbé ilé ó so àpò ìyá kọ́. Àmọ̀ràn mi sí gbogbo ọmọ ilẹ̀ káàárọ̀ oòjíire òun ni wípé tẹ́nítẹ́ní takísà ń tàtàn. Ẹ jẹ́ ká gbìyànjú láti gbé àṣà àti ìṣe wa lárugẹ. Kò sí àṣà àti ìṣe tí a lè fi wé ti Yorùbá. Yorùbá dùn púpọ̀, ó sì ní oríṣiríṣi àǹfààní nínú tí èèyàn bá ní ìmọ̀ tó tọ́ àti tí ó yẹ nípa àṣà àti ìṣe Yorùbá. Wọ́n á fi ọjọ́ òní tí í ṣe ọjọ́ àyájọ́ èdè abínibí lágbàáyé, mo fi ń rọgbọ àwa ọmọ Yorùbá, àwa ọmọ ilẹ̀ káàárọ̀ oòjíire káàkiri pé ká máa gbé èdè abínibí wa lárugẹ. Jẹ́ ká máa sọ Yorùbá nílé lóko, nírìn àjò, lókè òkun, lókè ọya, kódà ní ilẹ̀ Nàìjíríà níbi tá a wà yìí. Ẹ jẹ́ káwọn èèyàn rí wa, kó rí ìṣe wa, ìsọ̀rọ̀ sí wa, kó rí pé ọmọ Yorùbá pàtàkì ní ẹni yìí. Elédùmarè yóò fún wa ṣe o, àpò ayẹyẹ ẹ ṣé. Mo ń gbà wá níyànjú ní òní tí í ṣe àyájọ́ èdè abínibí lágbàáyé láti mójútó èdè tiwa, pàápàá jùlọ àwa tí a jẹ́ èèyàn Yorùbá. Ohun abínibí ìwúwà tẹni ẹlẹ́ni ní yá wa lára. Ó ṣe ní láàánú, ó sì bà nínú jẹ́ púpọ̀ wípé ọ̀pọ̀ àwa tí a jẹ́ èèyàn Yorùbá a nífẹ̀ẹ́ sí èdè tiwa, a nífẹ̀ẹ́ sí ohun tí ó jẹ́ tiwa. Tòkèèrè là ń gbájúmọ́, là ń lébá. Ó sì yẹ kí a ṣe àmúlò tiwa láti tàn kálẹ̀ àti láti fi pamọ́ fún ìran tí ń bọ̀. Ìmọ̀ràn mi fún àwọn ọmọ Yorùbá àti fún gbogbo ènìyàn lágbàáyé ni pé kí a rí pé à ń ṣe àmúlò àwọn èdè abínibí wa ní gbogbo ìgbà, nítorí pé ohun tí ó so wá pọ̀ mọ́ àwùjọ wa nìyí. Kí a sì rí pé à ń kọ́ àwọn ògo wa bí wọ́n ṣe máa ṣe àmúlò èdè abínibí wọn. Ìdí èyí ni mo ṣe ń rọ̀ wá ká pọ́n nǹkan àwọn baba ńlá wa lé. Yorùbá rẹwà púpọ̀, ẹ jẹ́ ká ṣàpọ́nlé rẹ̀ nípa sísọ. Tá a bá ń sọ déédéé láàfi gbọ́ láàfi ní sọnù, torí pé Yorùbá bọ̀ wọ́n ní ọmọ tó sọ lẹ́nu ó sàpò ìyàkọ̀. Ẹ má jẹ́ ká ṣe bíi àtẹ̀gbè, ẹni abí wọn mọ́ kèé wù wọ́n, ẹni ẹlẹ́ni ní yá wọn láa. Fífá fún ọ̀dẹ̀rẹ̀ tí ọ̀sà lábàárìn ẹja nínú omi. Ẹ jẹ́ kí a gbìyànjú láti sọ èdè abínibí wa ní gbogbo ìgbà tí a bá ní àǹfààní láti sọ, kí ó sì má ṣe tì wá lójú. Kò sí tìjú ń bẹ, iyì ló yẹ kó jẹ́ fún wa. Èmi Bólúwatifẹ́ Bùkọ́lá, mo ti pinnu láti má fọwọ́ ṣíjú lé bàbá tó bí mi lọ́mọ, láti gbé èdè abínibí mi lárugẹ. Ẹ ṣé o, ó dìgbà kan náà. Ẹ̀mí wa yóò ṣe púpọ̀ ọdún láyé o. A ní sọdún èyí láṣẹ mọ́, lágbára lọ Olódùmarè, lágbára lọ Ẹlẹ́dàá. Títí ìgbà míì, àbọ́dún míì, láàtún mọ́ pàdé. Ẹ̀yin ò ní kú, èmi náà ò ní kú. Àjọfà ìkú dẹ́gbẹ̀ra, lágbára lọ Olódùmarè. Ire o, ire lójú owó ń rí.